láyìíra ànábì ni ó gbà mí gbẹ̀bí mi bó bá dà láyìíra. ànábì ni ó gbà mí ìgbàjọ́ mi bó bá dà láyìíra. ànábì ni ó gbà mí ìgbàjọ́ mi bó bá dà láyìíra. ànábì ni ó gbà mí ìgbàjọ́ mi bó bá dà láyìíra ànábì ni ó gbà mí ìgbàjọ́ mi bó bá dà láyìíra. ànábì ni ó gbà mí gbọ́mọ kéwù mi bó bá dà láyìíra. ànábì ni ó gbà mí gbọ́mọ kéwù mi bó bá dà láyìíra. olúwa ànábì ni ó gbà mí gbọ́mọ kéwù mi o bó bá dà láyìíra ànábì ni ó gbà mí gbọ́mọ kéwù mi bó bá dà láyìíra. ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi bó bá dà láyìíra o. ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi bó bá dà láyìíra. ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi bó bá dà láyìíra ànábì ni ó gbà mí gbólùfẹ́ mi bó bá dà láyìíra. abiyama bọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀. òjíṣẹ́ ńlá o abiyama bọjá pèlémọ́ òjíṣẹ́ ńlá. àmín sehu. ورزقتنا مجانا. آمين بابا. اللهم ارزق الفقه في ديني. آمين بابا. زيادة في علمي. آمين جواب. وحياة في رزقي. سيئة في بدني. توبة قبل الموت. راحة عند الموت. آمين sehu. إنه بسليمان وإنه بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí àwọn ọmọ ìyá wa nínú Islam àti Christian náà tó ń wà ń bí tí wọ́n torí anabi Muhammad sallallahu alayhi wa sallam tó torí wọn wá bí báyìí tí wọ́n torí Ọlọ́run wá bí nítorí ẹnì kankan ò torí àwa wá torí Ọlọ́run lè ṣe wá. Ọlọ́run ọba ọlọ́jẹ́ ni ládàá jíjáde jẹ́ jáde lé wa gbọ́ wá sí Ọlọ́run ní fi dùn kálukú wa wala la hawla wala quwwata illa billahi al-azim. máa kọ́kọ́ fi àsìkò yìí kí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ọ̀rẹ́ wa tẹ wà mí báyìí wípé ẹ kú dìde. ọ̀pọ̀lọpọ̀ èèyàn á wò pé òjò ń rọ̀ òun ò lè jáde ńlé àmọ́ ẹ wò ó pé irú ibẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ má sí ńbẹ̀ láìsí pé wọ́n fẹ́ pín owó ń bí oníkálukú rẹ̀ jáde. Ọlọ́run kó wọlá agbára ẹ̀ kó wọlá abóhùn ṣe tóbi tó gbogbo ohun tó ní kálukú fẹ́ Ọlọ́run á ṣe fún wa. Ọlọ́run kó dẹ̀ wọlá inú oṣù tá wà yìí tí a fi ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ Ọlọ́run má ṣe àdáríjì wa. Astagfirullah lálàgàfúrọ̀ Ọlọ́run ọba náà ni ọba àgàfúr ọba tó lè ṣe àforíjì fẹ́ dà tí ẹ̀ṣẹ̀ bá wà lára ẹ̀dá tó bá ń ṣe àdúrà kò ní gbà Ọlọ́run ọba lọ́jọ́ ní má ṣe àforíjì fún gbogbo wa. àwọn bàbá náà sọ bẹ́ẹ̀ àwa ò kéwú débẹ̀ wọ́n ní tẹ́ṣẹ̀ bá ti pọ̀ jù èèyàn bá máa ṣàdúrà dọ́là àdúrà ò lè gbà Ọlọ́run má ṣe àforíjì fún wa. Ọlọ́run nìkan ni ọba tí ò lè dẹ́ṣẹ̀ ìfún àwa táwọn báyọ̀ sọ̀rọ̀ pé má ṣe báyìí à ń ṣe bẹ́ẹ̀. You understand? Ọlọ́run ọba lọ́jọ́ ìní kó má ṣe àforíjì fún wa. wala la hawla wala quwwata illa billahi al-azim. adẹ̀kí bàbá wa Mọ̀lánà Sheikh Sulaiman Faruku oníkíjìpá ẹ bá sọ pé world best. World best. ẹ sọ pé world best. World best. oníkálukú ló ní èèyàn tí ó nífẹ̀ẹ́ ní ọkàn ẹ̀ oníkálukú ló ní èèyàn tó nífẹ̀ẹ́. bí màláìka ò ṣe múrin kọ rárá yẹn àwọn kan láìkí ẹ̀ bàjẹ́. World best. baba àní bí Sùlẹ́mọ́nà Àlàó Adékúnlé ọmọ Mojíráyọ̀ bí ò ṣe mọ́ ọkọ rárá yẹn àwọn kan fẹ́ bẹ́ẹ̀. ìyẹn mo ṣe sọ pé nínú eré fújì Dékúnlé mo máa ṣàlẹ̀ alhamdulillahi o Ọlọ́run tí ò ṣe mí lóníṣẹ́ tó jẹ́ bí mo ṣe ń kọrin bẹ́ẹ̀ náà ń jó lójú àwọn fans mi Sẹ́ríkì lójú àwọn fans mi o kò sólórin tó lè tọmọ màláyé ìyẹn gangan dẹ̀ ní inspiration mi mo ní ìyẹn gangan ní inspiration mi bórí bàtà kókó Sulemọ̀nà àwòtú ìbàdí wálé débi bá ń padà ìhòòhò ajá kọ́ ni yóò ṣe ìmbá màmá ọkọ rárá àwọn eléyìí
àwọn ilé wa ni o mọ̀ ọkọ sẹ́ ṣẹlẹ̀ mọ̀ pé tó bá dẹ̀ sọ fún ẹ pé àló mọ̀ ọ́ ṣe sẹ́ wàá máa gbìyànjú lọ ní bó ṣe jẹ́ nìyẹn bàbá. bàbá kùránì náà lágbójúlé wala Rasulullah ojú òde ní tiwa nǹkan tó mú wa máa ṣe àwọn nǹkan báyìí nítorí èèyàn tí ó bá mọ̀ àwọn kan dẹ̀ mọ̀ àwọn tí ó bá mọ̀ wọn ò mọ̀ ọgbọ̀n ọjọ́ yìí wàláì tàláì símọ́ bí láìlà wa èèyàn ò bá gbé mílíọ̀nù wá fún wa pé ká wá lọ ṣeré èmi kì í jáde mi ò ní lọ ṣeré yẹn nítorí pé mi ò fi pé 30 days ó pọ̀ jù fún wa láti fi sin ọlọ́run ọba ilé la máa jókòó sí nínú tá a máa jẹ yẹn ọlọ́run á ṣe kó ṣe pé akópamọ́ síbì kan a máa mọ̀ pé tá a bá máa jí lọ́la wàláì àwọn aláṣẹ́wò ní jẹ́ kébi pa wá àwọn àrẹ náà wọn ni máa wò wá rán kébi máa pa wá a máa wà ní ìfọ̀kànbalẹ̀ ní ìyẹn náà tó wa. ló mú mi rántí ọjọ́ sí tí mo ń bèrè òkìkí alẹ́ nìkan bá mú mi jáde láti ṣọṣẹ́ fún mi pé kí n mú fi wẹ̀ ó dẹ̀ tún fún mi ní para pé kí n fi para kò kìkì máa dé mo bá délé ara mi mo bá pè bàbá mo bá pè màmá èmi bá kọ́ mo bá rò fún wọn náà bá gbọ́ṣẹ́ lọ́wọ́ mi wọn kò dànù sí igbó wọn lọ́ṣẹ́ tí mo fẹ́ gbójúlé níjọ́ tó ṣe bá tán kọ́ ìpara tí mo fẹ́ gbójúlé níjọ́ tí ẹ bá tán kọ́ yomi bá wọlé jáde wọ́n mú tẹ́sí bí ìhù jáde bàmí bá wọlé jáde wọ́n gbé Kùránì jáde wọ́n gbé lé mi lọ́wọ́ kí n máa fi ṣagbára bọ́mọ ẹnìkan bá wá dùn mí ẹ̀yìn tó forí sàpáta ìyẹn máa afọ́dànù pátápátá. aláwọ̀ àdúrà sí mò ń gbà yìí ọlọ́run jẹ́ kó ṣẹ àwọn àdúrà sí mò ń gbà kọ́bọ̀ ọlọ́run jẹ́ kó ṣẹ wọ́n la ilé ńlá ẹ̀ tó ń jẹ́ Káàbà àdúrà sí mò ń gbà kọ́bọ̀. àwọn àdúrà tí ó ń gbà yìí ọlọ́run jẹ́ kó ṣẹ àdúrà tí mo ń gbà kábọ̀ ọlọ́run jẹ́ kó ṣẹ. ọlọ́run kó wà pẹ̀lú wa a máa ń sọ̀rọ̀ kan kí àwọn bàbá wa tó wá síbí kán tó gorí stage mi nítorí pé a máa pa àwọn èèyàn ńláńlá bí wọ́n á dá wọn dúró ní mọ́ṣẹ́ wà yìí àmọ́ bàbá ẹ má bínú àwa náà la tó bẹ̀ àwọn ọmọ yín ni a dá wọn dúró nítorí pé wọ́n ní nǹkan tó tún fẹ́ lọ ṣe àwọn. mo bá ń kọrin tó lè tó mọ́mọ́. ọ̀dọ̀ màláìka lọ́wọ́ yín ṣé wọ́n pé mo sọ lọ́ọ̀dún tó kọjá tó lórin bá wa kọrin níbi tí màláìka bá kẹ̀kùn sí aláìlúwà àwa gbọ́mọ kí màmá ẹni o aláwọ̀ àwa gbọ́mọ kí màmá ẹni o Adékúnlé màláìka mi o aláìlúwà Sùláìmọ́nà mi o aláìlúwà màláìka mi olórin tó bá kọrin níwájú yín Adékúnlé ó wá gbọ́mọ kí màmá ẹni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé olórin náà sí àníní Aláàjì Àrẹwà ojúlówó ọmọ ọgbọ́n bàbá bíbúlà Sauty bàbá búbú bàbá búbá má jẹ́ kí dààmú ẹ̀pọ̀ nítorí dáìsí má gbé bẹ́ẹ̀ yóò rọrùn mo tẹ pamọ́ṣẹ́ dandan kọ́ ní káńdélù òyìnbó kan tó lò má jẹ́ kí dààmú ẹ̀pọ̀ nítorí dáìsí má gbé bẹ́ẹ̀ yóò rọrùn mo tẹ pamọ́ṣẹ́ dandan kọ́ ní káńdélù òyìnbó kan tó lò. Aláàjì Àrẹwà sẹ́yìn sí mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ orin ní ọ̀sẹ̀ láàyò láti bá ìgbé orin tàmí lálejò òkìní kò lè gbogbo orin náà lálejò lórí bá sọ pé ọgbọ́n pẹ̀lú ohun tó dùn tó bá ń wo etí tí mo fi sórí lálejò ló jẹ́ kó mi tó sọ pé báwo owó lọ pàdé ṣe ní káyà tó ló wá ló jẹ́ náà ló bá wọ̀ àbò ṣe lọ́jọ́ dúró tí bá jókòó sí bórì
dára mọ́ ipò jẹ́ kókó ọ̀rẹ́ wa téèyàn kú ládùúgbò tó bá wà lówó alówó ọ̀hún àpọ̀jù ọjọ́ pé ṣẹṣẹ téèyàn bá fà mẹ́ríkà ìṣẹ̀lẹ̀ tó ń gbé torí bá ti lá tó ṣe onídòwò ní èmi ò ní kó máa dáàbò kò gbọ́hùn tí mo wí ṣùgbọ́n dandan tó mú wọ́dù ni kò má sọ mọ́ ẹnìkan lọ sẹ́ńbàṣì fún collection lóyìnbó fún físà ló bá dákú owó tẹ̀lé kan sí o nítorí Amẹ́ríkà ó tó kó pèsè níbi tó máa kó rẹ́fẹ́ aláwòrán ṣáàmì ọba tó láyé nípa yẹyẹ òun ní ìlera orí kò jẹ́ kó yẹ mi ò ní lówó kékeré náà jọlọlá májẹ̀ dídà fún orí dá ẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ yóò rọrùn kò tẹ̀ bá mọ́jẹ̀ lọ́dọ̀ kan lè ká dédé òyìnbó ká tó lówó. àgbẹ̀ǹbẹ̀ lóko ilẹ̀ ìṣúkò tó wálé tí ó bá ṣe oúnjẹ ṣùọ́ kí ló dúró mú kò sí lò fún ọjọ́ lájò wàbò ló já sí àjò tí ó bá kéèyàn ẹni tó darí wálé ó ti bímọ sí lọ́nà wọ́n ti dojú bọ́ àwọn ọmọ náà ò dájú mọ́ ọlọ́mọ gbogbo wọn ìbò ládùúgbò wọn wó bọ̀ wọ́n ní tẹ́lẹ̀ rí gbogbo báyìí náà lò òòlù wálé tó bá ṣe èkó sílẹ̀ ní ìṣe ló kú kí n bá ọwọ́ tó sọ lẹ́nu àpò ìyàló tó kọ́ májọ sí ìdàgbò lórí ìdá ẹ̀sìn o. wọ́n bẹ̀rẹ̀ yóò rọrùn kò lọ fẹ́ pamọ́ ṣẹ́ dandan kan ní káàdélu òyìnbó kan tó lówó. ó yà Saoty Arewa ẹ̀rí bọ́lọ́hùn ṣèyí òjíṣẹ́ ọlọ́hùn ò gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ àwọn Saoty Arewa ẹ̀gbọ́n bọ́lọ́hùn ṣèyí òjíṣẹ́ ọlọ́hùn ò gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ àwọn. ẹ̀yin alẹ́lẹ́ avance jẹ́ ń gbọ́rọ̀ ọlọ́pàá méjì ń fẹ́ra wọn wọ́n jọ ń ṣiṣẹ́ ṣùgbọ́n station kan náà lọ́jọ́ wa tó ti ń ṣiṣẹ́ ìyàwó lọ́gàá fídíò ọkọ wa jẹ́ sergeant sọ́kọ bá pàṣẹ lọ́tẹ̀ tọ́ba bẹ̀ nílé ìyàwó náà á pa tiẹ̀ tọ́ba débi iṣẹ́ àbọ̀ sergeant ìyàgbéyàn kì í ṣe ọkọ ló parí. aláìlú avance ṣẹ́ńtẹ̀lé ní ọlọ́pàá méjì ń fẹ́ra wọn wọ́n jọ ń ṣiṣẹ́. Adékọ́lá fi ìjà ní ọlọ́pàá mi ti ń fẹ́ra wọn wọ́n jọ ń ṣiṣẹ́. Adédoyin ṣùgbọ́n ṣá station kan náà lọ́jọ́ wa tó ti ń ṣiṣẹ́. ìyàwó lọ́gàá bíbí o ọkọ wa jẹ́ sergeant tọkọ bá pàṣẹ lọ́dẹ̀dẹ̀ tọ́ba bẹ̀ nílé ìyàwó náà wà pa tiẹ̀ tọ́ba débi iṣẹ́. àti sergeant ìwà gómìnà kìí ọkọ ló parí ipò ọ̀rá ìtì tí ó rí lò tó bá bẹ̀ nílé oníyàwó ìdọ́gbọ́n béèrè tọ́ba débi iṣẹ́. ọkọ lẹ́bi jẹ́ o aláìlú ṣé ká sọ òtítọ́ ọkọ lẹ́bi jẹ́ bẹ́ẹ̀ ni òun láyá ní ẹ̀yọ̀ ìjọ̀gbọ́n tó wà níkàlẹ̀ ẹ̀bí dínà ní Saoty Arewa ojúṣe ọlọ́run ò gbọdọ̀ ọ̀rọ̀ sábẹ́ àwọn. Adékọ́lá ti dání ó ní láti jẹ́ pé agbára tọkọ òun ṣì lò. Tọ́ba bẹ̀ nílé. Oníyàwó ìjọba béèrè tọ́ba débi iṣẹ́. Yásíá a kì í fúnlẹ̀ obìnrin. Ayò wa ni wọ́n. Wà láyé ṣe ló yẹ ká kẹ́ wọn. Tọ́ba gbà fún wa lò. Tọ́ba gbà fún wa ṣe ló yẹ ká kẹ́ wọn. Tọ́ba gbà fún wa ṣùgbọ́n yàwó ló lẹ́mìí púpọ̀ jù. Torí wípé nínú ilé mi bó ṣe ta ọkọ ló lórí. ṣùgbọ́n ní pọ́ra èsì tó kéré ni ò jẹ́ kó ronú. Tó bá ṣe fóun ló gbàṣẹ ìlú wa ń kọ́. Bóyá ṣe ló dẹ̀ mọ́ fọṣẹ bóyá ní fọ́kọ. Sẹ́ni àtòrò lọ́pọ̀ ẹ̀ tí kò ń dá fọ́kọ. Ètò ọjọ́ ọ̀la ló ń bèrè fáwọn ọmọ tó ń Saoty Arewa kásán bọ́ lọ́hùn. Ojúṣe ọlọ́run ò gbọdọ̀ fọ̀rọ̀ sábẹ́ àwọn. ṣùgbọ́n ṣá tóbìnrin bá gbọ́ ọkọ ẹ̀ èèwọ̀ kọ́ rárá. ẹ̀yà láìlú àmàlò ṣẹ́ gbọ́ tóbìnrin bá gbọ́ ọkọ ẹ̀ èèwọ̀ kọ́ rárá. ọkọ wa mú ẹ̀rín sí ó wá ń fara ní. wọ́n ti sọ fún kó ń fara níyàwó ẹ̀ ní kó lóun mọ̀ òun wá jáde ní bó ti ń dá débi òkú ní sọ̀rọ̀. ó máa dúpẹ́ ó sì lọ kó dé tó bá yọ̀dá. ó ṣe wọ́n léṣe ẹni lórí òní fìlà ẹgbẹ́ kọ́ra.
sọ bọ́lọ́hún ṣe mí. ojúṣe ọlọ́run ò gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ ìyàwó. ẹ wo ìyàwó tọkọ ẹ bá tutù kó lọ mọ̀ dájú pé bàbá ńlá àdánwò ni fún ìyàwó nílé. wàláyé ìyàwó tọkọ ẹ bá tutù kó lọ mọ̀ dájú pé bàbá ńlá àdánwò ni fún ìyàwó nílé. bóyá ìyàwó yẹn àwò ni àwọn ọ̀rọ̀ kọfí. ìyàwó àǹtí wọ́n ti tù kọjá omi àwọn ẹ̀kan lé bó ṣe tán. tó bá ná mi máa ná tèmi. nítorí kó dákẹ́. lọ́wọ́ ojú níbọ̀ ẹ ẹ̀ẹ́dì ìdọ́gbélé. tẹ̀sẹ̀ tí sojú ẹ̀ di àkọ́rẹ́ orí ọjọ́ mọ́ èyí tọkàn lù lójoojúmọ́. lọ́wọ́ ojú níbọ̀ ẹ ẹ̀ẹ́dì ìdọ́gbélé. ẹ̀ṣẹ̀ sojú ẹ̀ di àkọ́rẹ́ orí ọjọ́ mọ́. ṣùgbọ́n ọkọ náà tó lu ìyàwó ẹ̀ ní ìbára nílé. ẹrú ẹ̀kọ́ arákùnrin ìyàwó ẹni. káàfóní lọ́tọ̀ tó tó sè. ẹ̀ kọ́ra yẹ. tó rẹ̀ ní tayọ ní ìyá àárẹ̀ kò ní ìyàwó ẹ̀jẹ̀. ọ̀rẹ́ wa ẹni tayọ ní àárẹ̀. ìyàwó ẹ̀jẹ̀ ẹni kejì ẹ̀ náà ni. ìṣẹ́rú sọ́tọ̀ rẹ̀ wọ̀ lọ́sọ̀ bọ́lọ́hún ṣe mí. ojúṣe ọlọ́run ò gbọ́dọ̀ fọ̀rọ̀ sábẹ́ ìyàwó. iṣẹ́ tèmi nìyẹn a ti ṣe wá sí nísìnyí ẹja ṣe fàájì fáwọn tó pé wá wá sí. Pọ́ọ̀lù sọ̀rọ̀ kan Adédoyin ó ní tabadélo àfọ́jú ká ṣe bí àfọ́jú tabadélo àárọ̀ ká ṣe èrè àárọ̀ ọdún alága aláwàyé o a ti ṣe wá sí ìṣèjọ wa. ẹ ṣeun lọ́dọ̀ màláìka láwa o. lọ́dọ̀ màláìka láwa o. Adékúnlé Sùláìmọ́nà Àlàó bàbá tí mo bàrà bò. Sàùtì ṣe fàájì ẹ̀jẹ̀ á ṣe fàájì nítorí Adékúnlé màláìka bàbá tí mo bàrà bò. Tí bá délé máa rò tí mo bá délé máa rò pélé mi mo pàdé aláìyá ẹ̀yìn ó ṣe forí ṣe lọ sí ọ àrẹwà ló tún forí ṣe fàájì nígbà ọdọ màláìka làwà Adédoyin ṣàlàyé àlọwà jẹkọọ sí wàhálà Adékọlá ti jáde olólùfẹ́ àṣìṣe basket aláfíà lọ́wọ́ débà Sàùtì ṣe fàájì bá ṣe ń forí ṣe náà sí ọ gbogbo aláìlú àbọ̀sọ̀ gbogbo aláìlú àbọ̀sọ̀ ẹ̀ ń fẹ́ràn Àlàó aláìbọ̀ ìtọ́lọ́wọ́n bá àrísí bí tó gbà yìí fún gbogbo àwọn àtàpàtà ìwòjọ́ tí wọ́n tó pọ̀ kọ́lá ìdílé kún ọlọ́wọ́ láìpẹ́ ṣẹ́gun Àlàó aláìbọ̀ Dékúnlé ẹ ṣeun ọmọ mi superstar. Àlàó àmì moving train but I'm trying me I've never stop I'm trying me never stop Àlàó Màláìka ọmọ Adékúnlé Àlàó Màláìka ọmọ Adékúnlé nígbà nígbà máa ò bíbí mọ́ mi Àlàó ìdárí bẹ́ẹ̀ máa wò wá orí. ọmọ mi Àlàó. Àlàó tí gbogbo ẹran bá ń jẹ ẹyẹ ayọmọ ẹ̀rá tó àwọn kan tó bọ́ sílẹ̀ ní ẹ̀ka ọ̀dọ̀ kò má sí ó bàbá ńlá ẹ̀jọ̀ tí ó gbé wọ̀ àwọn ayé wọn lórí aláyélúwà àwọn fẹ́ máa lò èmi kan Sàùtì àlọ́gẹ̀ ló parí ẹ̀ Sàùtì àwòsànlẹ̀
lọ́dọ̀ àwọn ẹgbẹ́ mi náà àwọn náà sùn. mi ò sọlẹ̀ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ mi àwọn náà sùn wọn ò ṣiṣẹ́. kò súnmọ́ ọgbà mi náà oníyẹ̀rọ gbogbo ibi tẹ̀gbẹ́ mi bá wà lẹ́bí náà ọ̀rọ̀ adé. Tabayọ̀wọ́ o Malayàwó Tabayọ̀wọ́ o owó ẹ̀jẹ̀ tàbí fọwọ́ náà ìrìn ìtìjú o ìrìn ìtìjú o ìrìn ìtìjú táwọn gbọ́dọ̀ dọ́gbọ́lúwàbí èmi náà ṣàfihàn mi ò gbèrò pé kò má dà fọmọ lákejì ìrànwọ́ mo ń ṣe bí ẹ̀fẹ́ ní béèrè mi ò tú àṣírí èèyàn tèmi náà bò mi ò yẹ akabalẹsẹ aláwọ alákàrin Adékúnlé eléyìí ìrẹ́pọ̀ tó dùn tó lárinrin ni tó dẹ̀ máa kalẹ̀ ẹ kú ojúlọ́nà àwọn tèmi pẹ̀lú Màláíkà tó ń bọ̀ lọ́rùn ọgbọ́n àtètè ni láìpẹ́ máa jáde ẹ wò títí ìjọ Jímọ̀ ọ́díò lẹ máa kọ́kọ́ gbọ́ ọgbọ́n àtètè ó máa ṣe alága àdínìkẹ́ láti Kaduna Ọlánìkẹ́ láti Kaduna nọ́fíìsà mi yóò ṣeun nọ́fíìsà ó ní Boko Haram bẹ ní Kano ó lè bá lọ. Boko Haram bẹ lókè ọ̀yà ó lè bá lọ. torí bọ́ǹbù ń dún lọ́tún lọ́sẹ̀ ó lè bá lọ. nọ́fíìsà wọn ò ní fẹ́ jẹ́ tún Nàìjíríà ṣe ó lè bá lọ. wọn ò ní fẹ́ jẹ́ tún Nàìjíríà ṣe ó lè bá lọ. Àwùsù tí láì nínú ṣe ìtọ́nirọ́jú mi bísímì láì rà mọ́ níròyìn mi. Sáùsì Arẹwà ló pẹ̀lú nọ́ọ̀síà abẹ̀rẹ̀ wá sí àwa pẹ̀lú yòówó. Ibi tá a bá tẹ̀ sí ìdè ènìyàn àyà àjọyọ̀ làwọn ti bẹ̀rẹ̀ ní òde ìṣúra tí yóò ṣubú. Àyà 28 ní tẹ̀bà tẹ̀lé mi lọ, ayába sílẹ̀ àlòdè ìjẹ̀nà yóò ṣubú. Ó wá ń sọ pé súnmọ́ mi lẹ́ẹ̀kan kí n sì fi rú ẹ̀. Súnmọ́ mi lẹ́ẹ̀kan kí n sì fi rú ẹ̀. Arẹwà ọkùnrin tó jẹ́ Yusufu súnmọ́ mi lẹ́ẹ̀kan kí n sì fi rú ẹ̀. Ọgbọ́n àtẹ̀sẹ̀ nìyẹn títí tí mo máa jáde ìrẹ́pọ̀ tó dùn ní iṣẹ́ mi àti Màláíkà làwọn Adékúnlé àtọmọ mímú iná tó wà kíkẹ́ Arẹwà ẹ ṣeun ìdúpẹ́. Sílẹ̀ àlàó ni máa ń wà. Ya Nabi Ya Allah Muhammaduna Mustafa. Tí ẹ bá Yorùbá ná Muhammad. sallallahu alayhi wa sallam. Ma shamsu shaykhun wal kusufu yazuruha laysa al kusufu bin nuri haza sayyidi. Bó bá tiẹ̀ mọ tí mo wí ó yẹ kó bá ń bá Yorùbá ná Muhammad. sallallahu alayhi wa sallam. Al-masiratu wa toibata musiriha li azura kabiral hashimiyyi Muhammadin. Nabi Muhammadu. Lamma fashara yahu fi akinafiha. Ẹni bá mọ tí mo wí yóò máa bá wé fọwọ́ bá ná Muhammad. Watakamashal ojaju na wa Muhammadin. Gudiritu an amilat dumua muwabila. Shawqani ila aza nabiyyi Muhammadin. sallallahu alayhi wa sallam. شمس الدعاء تاج الهدى
بار الندى لا خير إلا في اتباع محمد ووابل أما الأنام نعمه أنا له بل كل خلق الله دون محمد bẹ́ẹ̀ni báyìí ànábì mo fẹ́ kẹ́ máa bá wé fọwọ́ ká ànábì mo pa òǹdẹ̀ bí. sallallahu alayhi wa sallam. taban liman yabayi tiba tariki yatulul turbati huna wakasa ànábì muhammadu sallallahu alayhi wa sallam. inkilali maza yeshuku kafili wara ó wá ní fàákùlù ìní èmi tẹ́ ń wò yìí àṣekùn lè Muhammadin wọ́n máa sọ pé ya Rasulallah báwo bá kódà kó má mọ̀ máa jẹnu ya Nabi ya Allah Muhammaduna Mustafa. àwọn ará ilé náà tún wà ń bí aláwọ jẹ ṣe báyìí. yá bàbá ìṣẹ́jú méjì yá bàbá yá Gauzali wàrà Maulana Shalaji Ibra ẹ pariwo ìyá sí o. Walibu Ibrahima Khadija Azaira La amada khairil alamina wa shakira faman kana yan'u lil madinatu zaira siwa ufa inni jitu amadaza la ulama sajidul ala Maulana Shalaji Ibrahim la ulama sajidul ala fato amushidu وأقطعهم روض الجنان مجويا Mumiduna baramoya ya gausana baramoya Mumiduna baramoya ya gausana baramoya ala mumiduna baramoya abibina baramoya ya gausana baramoya alálàó àwọn ọ̀tá wọn pété pèrò ẹtí ẹ̀gbọ́n ní aláwọ̀ ọ̀tá o wọn pété pèrò wọn fi májèlé sínú oúnjẹ orin tí wọ́n máa ń gbọ́ lóyún lójoojúmọ́ fún Gauzali Maulana Barhamaya oya Barhamade bẹ́ẹ̀ ó sì oya Mumiduna. ya gausana baramoya súnmọ́ mi aládùúgbẹ́ káwá dúdú sí Rúkàyà ọjọ́ ìmí àwọn ọ̀tá wọn pété pèrò aláwọ̀ ọ̀tá wọn pété pèrò ó fi májèlé sínú oúnjẹ mo ṣe ń hànà baramoya. nítorí aládùúgbò ẹgbẹ́ láàyè láàìlàlá aláwọ̀ àlá ìlàìlàlá aláwọ̀ àlá àní ìlàìlàlá o.
wòlíì ọlọ́run kan bẹ́ẹ̀ onílù ẹ̀ tẹ̀lé mi díẹ̀ wòlíì ọlọ́run kan bẹ́ẹ̀ Davido ni Alhaji nínú tírà tiẹ̀ tó ṣe tí ò ṣe fi kírun òun sọ wípé ààyè ó ní ààyè àṣẹ tó bá wí kankan ó fẹ́ yòówù Ànábì wa Muhammad ní ó fẹ́ sọ wípé sọ̀lìyàlé kókó oya oya ò sọ̀lìyàlé ó ní ìwọ́n fẹ́ Ferrari ìwọ́n fẹ́ gan ẹjọ́ gbọ́ mi wọ́n ní kò ṣàṣàlátù Fadéwálé Muhammad ó ní wo ní yòówù ẹ̀ if you give it to me I will give you to you if you give me Muhammad I will give you Tijani. If you give me Tijani, I will give you Bara. Oya, 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 o Sọ̀lìyàlé. MTN Alhaji. Sọ̀lìyàlé. Wòlíì ọlọ́run kan bẹ́ẹ̀ Q-dot ni. Òun sọ wípé fíjẹ̀kẹ̀rẹ̀ bá ti ń rò kó ń gbà ó tẹ̀lé. Àwa wá yí padà, a sọ pé bisikiri bá ti ń rò kíkà sí ìdá ó tẹ̀lé síkiri ó tẹ̀lé alábì díkiri láàbì tẹ́tí máa ìdálé kolo èkolo láti Naija délùú Jẹ́dà ibẹ̀ láti káṣọ ara mi wọ̀ àwọ̀ mọ́tò ó nílùú Mẹ́kà agbẹ́rù sílẹ̀ láti tàwa Alhaji mo ní oore ń bẹ ní Mẹ́kà o òkè ń bẹ ní Mẹ́kà o òkè Àràfà òkè Zoro mo ní ẹ má jẹ́ kó di ìjà olóríire yapa sí Mẹ́kà o pẹ̀láṣọ ara mi tàfi ń ṣe síkìrì ẹni bá sọ kò fẹ́ yẹ ní Mẹ́kà ó máa rí já àwọn àbábíyá ìròyìn òde táwọn ojú bá o ẹni bá dé ibẹ̀ lóde táwọn gbé ìlú Mẹ́kà ni mo wà o. Muhammadu Rasulullah Baramo kaula alilullah alilu sisi walilullah sisi jabaru karamullah sheuno isarullah babuti jani walilullah la ilaha illallah Muhammadu Rasulullah ala bismillahir rahmanir rahim lórúkọ lọ́wọ́ àjọkẹ́ àṣàkọ̀ọ̀rọ̀ tí gbẹ̀dọ̀ mọ́ ènìyàn bọ̀ ọ̀hún kàmí káwọn tí ó láàárọ̀ láìlá àìláńlá Muhammadu Rasulullah. Torí wípé alálà olótàn náà bọ̀tá kan pé òun ò rí bọ̀tá náà bá rìn lóko ó fẹsẹ̀ kọ́ kó kú kan mi alálà làwọn máa wí láìlá àìláńlá Muhammadu Rasulullah. La ilaha illallah wa la ilaha illallah Muhammadu Rasulullah ṣeun ti jáde wá nílùú bàrámọ̀ kọ́lá wà nílùú kàdéhùn sísí wà nílùú títí jábàrú kàrámọ̀ ṣeun náà ìsà àríwùn bàbú ti jáde wà nílùú la ilaha illallah. Salamu ala nuri Habibi Muhammadi Anabi Muhammadu Salamu ala nuri Habibi Muhammadi Anabi Muhammadu Rasulullah Salamu ala nuri Habibi Muhammadi Muhammadu Miftah Futuwati Sayyidi Anabi Muhammadu mo ní Shehu Ibrahim
Ibrahima bẹ́ẹ̀ fẹ́ràn ṣé Ibrahima nìyẹn ó yẹ ẹjẹ́ àyín ṣéwù Ibrahima gbogbo wa à ń jọ ayọ̀ nínú ọ̀làmọ̀ ọ̀lànà ṣe Aláàjì Ibrahim bàbá múná ẹni tó mú láyé tó tún mú lọ́rùn gáúsù dúníà wà láàkírà jàǹgbàlákùbù ikú ní bàbá òun képe bàbá àdó mọ́lànà ṣe Aláàjì Ibrahim tí o bá ṣọlá ṣéwù Ibrahima àwọn onímọ̀ ohun tí wọ́n pè ní fìlà nílé ayé o àbí bí abẹ́ ìsìn àkàbàrà amúkàwòlákì wọn nánú dábò ṣéwù bàrà amúkàwòlá Madinatul Fìlà ìyàsí bàrà amúkàwòlá àlékà ayé ibi rọ̀bì wà mú kìsì salamu lukila inasi barama musnadi Shehu Ibrahima ṣe bóun ni kámọ́rù alùpàdàrú alẹ́sì sádàbí lálìkínlá ìtọ́ra Muhammadi mo ní Shehu Ibrahima yasi kaolaki Allahu Allahu Akbar Ramadan Kareem Allahu Akbar. Torí pé mi ò lásìkò tó pọ̀ Ájì Sùláìmánà Aláàjì ló sọ wípé ìwà ní ó ròyìn ibi iṣẹ́ èèyàn padà. Ẹ̀jẹ̀ jẹ́ ń wí tẹnu mi. Kìí ṣe èèyàn ní ó ròyìn láyé. Àlàó ọmọ Adékúnlé máa lẹ́yìnká ẹ̀gbọ́n tèmi dáadáa. Tó bá ti wo ohun ojú rí, Ìfáyàtú síngà, àní Ájì Sùláìmánà ẹ̀gbọ́n tèmi dáadáa ni. Ó kọ́kọ́ ṣe báyìí. Ọjọ́ àbò kíyàwó ò ti pẹ́ nínú eégún. Àlàó Màláíkà kì í ṣọmọdé nínú aláré. Ẹ ti pẹ́ nínú ẹ̀ ní kàlẹ́ndà láfọwọ́ yìí. Tipẹ́tipẹ́ lẹ̀ ti ń bá bọ̀ ìrìnàjò yìí tó méwù dání. Mo ló ti pẹ́ tó ti ń bá bọ̀ o. Ìrìnàjò mi tó méwù dání. Ewu ń bẹ níbẹ̀ lọ́jọ́ kan lọ ká má jẹ rárá.
ṣubú níjọ́ kan rárá. Àlàó tó bá sókù. Ó ṣubú níjọ́ kan rárá. Nínú òfin nínú ọ̀la. Ọmọ Pandora là ó gbọ́. Nínú òfin nínú ọ̀la. Ọmọ Pandora là ó gbọ́. Ọ̀nà tẹ́jà bá ń tọ̀ Bí òṣọlẹ̀ àríre bóyá. Àlàó. Ọ̀nà tẹ́jà bá ń tọ̀ o. Bí òṣọlẹ̀ àríre bóyá. Àwa wá dúpẹ́ fọ́lọ́wọ́ àlà. Àlàó tó mẹ́wàá dúró. Alhamdulilayi. Àlàó tó mẹ́wàá dúró. Àlàó. Bàbá ní kó wá gbẹ̀rù ẹ̀ ò gbẹ̀rù ẹ̀ má bà dá. Easy. Kí fáyà tù sí gàlẹ́ mi jẹ́. Ajísúláìmọ̀nà ẹ̀gbọ́n tèmi dáadáa ni. Ìfáyà o. Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé ń fẹ́. Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé ń fẹ́. Ẹni táyé bá ń fẹ́ òkì máa yí lárùn kọ̀ọ̀kan. Ẹni tẹ́ ò bá fẹ́ òyìnbá ẹ̀ ló lè bá wò. Àìdára ni ó fi gbà tó bá jàjà sóre. Olúwa ọlọ́lá ṣe mí lẹ́ni ayé Orí fẹ́. Ajísúláìmọ̀nà Ọlọ́lá ṣe mí lẹ́ni ayé Àlàó fẹ́. Màláíkà ọmọ Adékúnlé. Ẹni tá ò bá fẹ́ ìwà ẹ̀ ò lè dá. Àìdára ni ó fi gbà tó bá jàjà sóre. Àlàó ló sọ pé èèyàn lè fún ní láyọ̀ kó tọ́jọ́. Ọlọ́run ló lè fún ní lẹ́yọ̀ kó tẹ̀ pẹ́. Èèyàn lè fún ní láyọ̀ kó tọ́jọ́ o. Ọlọ́run ló lè fún ní lẹ́yọ̀ kó tẹ̀ pẹ́. Àlàó Súlèmọ́nà ọmọ Adékúnlé gbogbo ilẹ̀ wa Aláyélúwà fans club akíyẹ̀ kú kalẹ̀ o. Gbogbo ẹ̀yin Aláyélúwà fans club mo kí yín o Kámílù kan gbogbo kalẹ̀ níbẹ̀ yẹ èèyàn tíá Àjànà fi sàtú èèyàn Aláyélúwà. Màmá Kúdírátù mi kú kálẹ̀ níbẹ̀ yẹn, màmá Kìfáyàtù sí gàmà ni o. Àlàó Súlèmọ́nà bàbá dé. Aláyélúwà bàbá Déwálé. Aláyélúwà bàbá Déwálé. Níṣẹ́ tí wàá bá ṣe èrè ló máa jẹ́. Ó wọ̀ lábú wọn mọ̀ ṣàmàṣàmì o. Èèyàn lè fún ní láyọ̀ kó tọ́jọ́. Ọlọ́run ló lè fún ní lẹ́yọ̀ kó tẹ̀ pẹ́. Àlàó. Gògòrò 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 gògòrò. Aláwọ̀ wọ bàtà gògòrò. Orí òkè gògòrò. Súlẹ̀ bàbá dé ọmọ mi kò má tán. Ọmọ ọmọdé ráyọ̀ má gbọ́ bí mo ṣe ń wí. Ẹ̀gbọ́n tèmi ajá kì í fàyà. àdúpẹ́ fún ọlọ́run ọba mi ò níṣẹ́ ńlá Zulija lálẹ́ o ṣeun alájà mojí ìdàtú ọmọlàbàkà ń dúpẹ́ àwọn máa dúpẹ́ fún ọlọ́run ọba torí kó dá wá sí dọ́jẹ́ ìní kò dẹ̀ gbowó kó gbó bí láwọn ìmí ọpẹ́ ló béèrè fún Zulija lálẹ́ ọmọlàbàkà ń dúpẹ́ mo wá ṣe kẹ́tìkẹ́fọ́ oníṣẹ́ ńlá mo mọ̀ ta ẹ jọ̀wọ́ ó bẹ́ ọ bàbá mú ọmọ jà ẹ bá mi hàn bọ́ oníṣẹ́. Sallallahu alayhi wa sallam. Èmi náà ni mo ní àsìkò náà lọ́wọ́ tó fún mi. Àsìkò náà lọ́wọ́ tó fún mi. Níbo ni mo láwa ní mo lọ sí? Ọlọ́run tó fún mi. Gbogbo ilé pátá ni mo kí. Ẹ wá síbí lọ́jọ́ ìní. Ọba tó dá àwa pakọ́ ní àwa ọláẹ́láẹ́. Ó kí ọ̀gá omi dáadáa Alájí Wàsíù Àṣírí. Wàrà fa àìnáwó mọ́kànnà àlìyá. Àlàó màá láìka mọ́ òkè ẹ̀.
bàjẹ́ lórí yín lọ́la oníṣẹ́ ńlá. mo kí alájà Bísọ́lá Badmus alájà Kẹ́mi Kórèdé ìyàwó ọ̀gá mi dáadáa gbogbo yín pátápátá ni mo kí. alájà Kẹ́mi ọmọlé ẹlẹ́wà sọ́lá. alájà rọ́fì àtúmọ̀ kí ẹ. mo kí ìyá Káólà Sọ́fíátù. ìbànújẹ́ òní ṣe lọ́la oníṣẹ́ ńlá. Màmẹ́dùn Jọbí ọba tó dá wa papọ̀ níyàwó ńlá. torí kálẹ̀ kábọ̀ káfà kó tó ọ̀dọ̀ rẹ̀ nù wò. ọlọ́mọba ẹni ọba ti lẹ́yìn ní nínú ọ̀rọ̀. Oya alayhi wa salam, alayhi wa salam. Alayhi wa salam, alayhi wa salam. Ike atolo, alayhi wa salam. Ikola ba Muhammadu, alayhi wa salam. Baba Fatima to, alayhi wa salam. Baba Rukayetu, alayhi wa salam. Muhammadu Taha, alayhi wa salam. Muhammadu Yasin, alayhi wa salam. Alayhi wa salam, alayhi wa salam. Alayhi wa salam. Hey, Aoba Muhammadu wale ala o, Aoba Muhammadu wale ala. tọ́lọ́hún bá ní kí dada ṣojú ẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ẹ̀ kó dùn. lẹ́nìí táwa ń ṣe taláìlúwà ó di dandan fún wa ká lọ mú nínú àdìsí ẹ̀ tó fi kọrin. tọ́lọ́ ní kálukú ló láàdìsí tiẹ̀ tó fi jíṣẹ́ fáráyé. alájà àbíbá ilẹ̀ my sister Kẹ́mi Kórèdé. bí gbogbo àwọn tí wọ́n ṣíwájú nínú onífújì nílẹ̀ yìí bí gbogbo wọn ṣe ní àdìsí tiwọn tí wọ́n fi ń jíṣẹ́ fáráyé. bẹ́ẹ̀ láláìlú àlà ó máa láìka mi àdìsí titi wọn nínú ẹ̀ ni màá ti lọ mú tó fi ṣe wá sí fáráyé. bó tiẹ̀ já sí pé ọ̀tọ̀ níbi táwọn ọkọ tí wọ́n gba ọ̀tọ̀ níbi tá a bá wọn kọ́ sí. nínú ẹ̀ ló ti sọ pé èmi yìí síbi pé ọmọ mú mi ní ló pera rẹ̀ má bá sí i lámùjẹ́ o má bá sí i lámùjẹ́ o. má má sọ̀rọ̀ tí ó dá má má sọ̀rọ̀ o ṣeun má má wá tí ó dá o. má bá wá sí bàjẹ́. má bá wá sí fàjẹ́ o. Àlàó ló sọ pé má má ṣe ṣe kú ṣe mọ́ o. má má ṣe ṣe kú ṣe mọ́. ó sọ pé nínú àwẹ̀ làwà yìí o. nínú àwẹ̀ làwà yìí. má má wo kí wò mọ́ o. má má wo kú wò mọ́ o. má má rìnrìn kúrìn mọ́ o. má má wí ní kúrìn mọ́ o. má má ṣe ṣe kú ṣe mọ́ o. má má ṣe ṣe kú ṣe mọ́ o. wọ́n mọ̀ kọ́ fẹ́ ànábì kọ́ fẹ́ ẹ má má jẹjẹ kú tẹ̀ mọ́ o. má má mú mú kú mú mọ́ o. wọ́n mọ̀ fẹ́ má má sọ̀sọ̀ kí sọ̀ mọ́ o. ó ní kó má ṣe nọ́mà ní tó bá dádúgbò ṣe nọ́mà sẹ́ o tó bá dọ̀hùn ṣe nọ́mà o. má má jẹjà kẹjà mọ́ o. ó ní nínú àwẹ̀ láwà yìí o nínú láwọn àdánà yìí o. ọmọ ṣe ṣekú ṣe yìí má wọ ọgbà yẹ. Muhammad kò fẹ́ Muhammad kò fẹ́. nínú àdìs Àlàó ni mo ti lọ mú yẹn wá tó bá dẹ̀ pé ẹ lólórin tó bá jẹ́ gbajúgbajà tó bá wá síbi tó lórin tí ń ṣe nǹkan bíi títì ẹ àfi kó lọ he nínú àdìs ẹ kò fi kọ́ mọ́ aráyé lẹ́kọ̀ọ́. nínú àwọn orin tiwa lálùbáríkà látọjọ́ tó ti pẹ́ sẹ́yìn mo ní gbogbo tó ń dí mi lọ́nà dí mi lọ́wọ́ ò mú kúrò lọ́nà bó kọjá ó
ó ti mú wàhálà kúrò lọ́rọ̀ mi ó ti gbé kúra nílé mi lọ́wọ́. Àlàó ẹ̀yin ni bàbá olóde ní báwa oní olórin Islam bá ṣe máa ń kọ́ nìyẹn. Àlàó tó bá pẹ̀ wá ní mọ̀lídì náà bí ìta bá débẹ̀ Sùláìmọ́nà tó bá fẹ́ kọrin fún bàbá onímọ̀lúdì àmọ́ wá sọ pé bàbá olóde ẹ bọ́ síta. Àlàó màláka mi ọmọdékúnlé aláyélúwà mi ìmẹ̀kún ayé èyí tó kọ̀ fújì kárí ayé gbogbo tó ń díẹ̀ lọ́nà díẹ̀ lọ́wọ́ òkun kúrò lọ́nà kó kọjá. Ó sì mú wàhálà kúrò lọ́rọ̀ rẹ̀ kò sì gbé Kùránì lé ẹ lọ. Oṣù ayé ló díẹ̀ lọ́nà díẹ̀ lọ́wọ́. Ájì Sùláìmọ́nà àti ayé ló díẹ̀ lọ́nà díẹ̀ lọ́wọ́. Ó ti gbé Kùránì bóyá ẹlẹ́bọ̀ lóògùn ni àlárò káàkan ó ti gbé Kùránì. torí ọlá Muhammad ẹ̀ ń wò yìí ó tó tọrọ nǹkan níwájú Ọlọ́run ọba wẹ́ àdúrà lèmi fẹ́ ṣe fún Haji Sulaiman nítorí wípé wọ́n lélẹ̀ ilẹ̀ lẹ́ẹ̀kẹsàn-án ó lójú oní fújì tí ń ṣerú eléyìí Ọlọ́run ló gbọ́n ẹ Ọlọ́run ọba tó gbọ́n ẹ kò ní padà lẹ́yìn ẹ nítorí láàrin àwọn tí ń kọ fújì èmi ní ìsẹlómi àfáà ló jẹ́ nítorí pé oríṣiríṣi ọ̀nà láti pàdé I know it's a privilege oríṣiríṣi ọ̀nà láti pàdé àjọpàdé l'Amẹ́ríkà kò ń fi ìrun ṣeré ẹ̀kọ́ tèmi rí kọ́kọ́ kọ́ lára ẹ̀ nìyẹn àtijọ́ wà nílẹ̀ Alhaji wa sáyìn lérí olólìdí wa ní ìrun lọ́jọ́ yẹn níjọ̀mọ́ onífújì ẹ bá ń gbé Ọlọ́run tóbi. náà Ọlọ́run bá ní wá ń gbọ́yàn kò sẹ́dá kan tó mọ̀ ọ́ ṣe ẹnìkan ò mọ̀ ọ́ ṣe ọba tó wá ń gbọ́n Sulaiman Àlàó màláìkà Ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀ ẹ bá ń ṣàmì ẹ bá ń ṣàmì ọ wà á rí ẹ̀mí gígùn àti àlàáfíà ara ló dáwọ́lá yìí pẹ́ ọlá kábà ṣẹ̀rì ẹ ń bá ṣàmì tí ẹ náà rí bẹ́ẹ̀ ẹ̀mí kúkúrú Ọlọ́run ní fi fún ẹ àtẹ̀mí náà àti gbogbo wa torí wípé bẹ́ẹ̀ dá ṣe léwu kó ṣiṣẹ́ tó ẹ̀mí gígùn ní sànyà Ọlọ́run kó má ṣe fún ẹ lẹ́mí gígùn gbogbo nǹkan tó wá tara rẹ jáde lọ́mọ níyàwó èyí tó mí àti tí ò mí Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan wọ́n àbámáwá bílẹ̀ ní akóńbi àtúnpadà sábẹ́kúta abẹ́kúta láti wá ṣùgbọ́n Sulaiman òkò jẹ́ bẹ́ẹ̀ ìwà ni Ọlọ́run bá láàánú jùlọ òní padà lẹ́yìn ẹ̀ ọ̀la ẹ̀rọ àwọn àfáà tí wọ́n wé láwàní tí wọ́n wà ní ìkàlẹ̀ ọlá wọn ni mo fi tọrọ fún ẹ Ọlọ́run kó má ṣe àtúbọ̀ gbàdúrà ẹ o ọjọ́ àbò kíyàwó mà ti pẹ́ nínú eégún. Àlàó màláìkà ìṣọmọdé nínú aláré. a ti pẹ́ nínú ẹ̀ ìkàlẹ̀ náà láfọwọ́ yìí. bàbá 1983 la bẹ̀rẹ̀ fújì wa. tipẹ́tipẹ́ la ti máa bọ̀ ìrìn àjò mi tó mẹ́rò dání. ebi ń bẹ níbẹ̀ níjọ ká lọ. ìyà ń bẹ níbẹ̀ níjọ ká lọ. èmi wá dúpẹ́ fọlọ́hún. Àlàó tó mẹ́rin. bàbá ikú ń bẹ níbẹ̀ àìmọye ló ti bọ̀rọ̀. ikú ń bẹ níbẹ̀ àìmọye ló ti bọ̀rọ̀. sẹ́rí kí wọ́n dúpẹ́ fọlọ́hún. Àlàó tó mẹ́rin. alihamudulilayi. Àlàó tó mẹ́rin. sọ́fàṣọ́gù àṣùbù. sọ́fàṣọ́gù. bàbá ọ̀nà tẹ́jà bá tọ̀ yóò ṣọlẹ̀ àríyẹ̀. ọ̀nà tẹ́jà bá tọ̀ yóò ṣọlẹ̀. ó ní ká mú tẹ̀gbọ́n kúrò bàbá lajẹ́. ó ní ká tó fẹ̀ kó sí. ó ní ká tó fẹ̀ kó sí. Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀. Olódùmarè kó dákun má bàa jẹ́ lọ́la mú ọmọ ìtọ́rọ àwẹ̀ tí ń gbò wá. ṣé ẹ fẹ́ jó ẹ fẹ́ jó ó dà sẹ́yìn lẹ́ẹ̀fẹ́ jó. àwa náà fẹ́ jó. ẹ̀yin èèyàn mi sẹ́yìn lẹ́ẹ̀fẹ́ jó. àwa
lẹ́yìn bá ti mú jó díkìrì ń bẹ lẹ́nu mi o wá sífà ń bẹ lẹ́nu mi dáadáa láìláìláwùrọ̀ láìláìláwùrọ̀. tẹ́wúrò ṣe kóró tó ṣe bàdùn nígbẹ̀yìn wọn. láìláìláwùrọ̀ láìláìláwùrọ̀ láìláìláwùrọ̀. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ta ló ń fẹ́ mú ọmọ kọ́nà wá? Ẹni bá ń fẹ́ mú ọmọ kó dìde, kó dìde, kó dìde. Ẹni bá ń fẹ́ mú ọmọ kó jókòó kó ní sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àlàó òbírí láyé o, bìrìbìrì sánilé ayé yìí. Omi ayé ti kún òun, ọlọ́run dákun má má jẹ́ ògbé wa lọ. Súlẹ̀ torí ní ayé alẹ́ ìbá tamọ́ ti yẹn tó ń pè ládìdún. Ayé òun ni bùgbé àwọn ìka tòun ti yọnu tá ò lè súnmọ́. Ayé ó lójú kan látàrí tó fi ń wo sọ́mọ ní rere. Ayé ó wá bímọ kan lẹ̀ níjọ́ tóbi lónìí tó ń wá ká. Àlàó tó bá wá rìn tó pàdé èèyàn ayé á ṣe ń bámọ̀ òun ní Adamsi. Àní tó bá wá rìn tó pàdé èèyàn ayé á ṣe ń bámọ̀ òun ní Àlàó. Ayé awágbé sókè sọ́gàngán ojú ẹ̀ kó lè rí dájú. Tí ó bá wá ń ṣọmọ ẹ̀ ayé àgbẹ̀ ń dálẹ̀ àjábọ̀. Àfẹ́ni bàdáyé mọ̀ tó bá rí kó ń bọ̀ tó sáré. Mo ráyè mo sá òun kó má lọ gbé mi sókè tún jù nípa. Ká ní sọ́lé aláàmú sọ́lé aláàmú Fúnkẹ́ Aláhùnmá ya Rabbi. Bíọ́dún wọ́n sẹ́yìn ìdí sáádà tí wọ́n wá ṣàmùsùn núra wọ́n náà bí iná Muhammadin. Muhammadu miftahul futuhati sayyidin wàkàtí sọ́lí èrè àsálàtù mumiduna murshiduna lillahi aṣẹ́wù Ibrahim Abdullahi kò sólólùfẹ́ ṣé Ibrahim mọ̀ bí mumiduna murshiduna lillahi aṣẹ́wù Ibrahim Abdullahi máa min fuadin hubbalila wa tandami wíńdà délé ìmọ̀ mẹ́la àṣìmí yálà bó fà ká mi ṣe Ibrahim kí n tó gbàsíkò kí wọ́n lọ sọ́dọ̀ ṣe ujami hubulala bàbá ní làbáyíká yá sí àríwá àlẹ́gẹ́ bálígì ní ìlà kábùrì ìnàbí yìí bí sọ̀rọ̀ àti sàkọ́ni ìlà yìí mi buhuri jalali wà kúrabani ní mọ́lá wà fúkútù wà kúrabati wọ́n fẹ́ dárúkọ ọ̀gá wọn ní wàrọ̀ sùlùmọ́tọ́mọ́ gáwọn zùmbàrà amakudu wọn ti fàkọ́ntún amírù làwùlì ìyá ìmú jamala ní ṣe Ibrahim káwọn ẹlẹ́mẹ̀ tó sọ̀rọ̀ bàbá wa ní anna àrífù billahi Abdul Jami billahi wọ́n sì lè tó yẹra ká lọ sọ́dọ̀ Àlàó máa láyìíká kí n kọrin Àlàó kí n tó ṣe èsìkiri ìrántí Ọlọ́wọ́n bá ní ká ní Alhaji Sulaimona Àlàó aláyé Olúwa o ìwọ lónìí fújì tó gbafẹ́ táyé ń gbádùn ẹ̀ ìwọ gangan ń gbádùn wáyé Sulaimona mi àṣírí tó fi ń lọ sókèrè ìgbọ́ láwọn gbọ́ ní pẹ̀lú wọn láwọn tó ń sìn ọ́ màlà ọba tó tọ́ mọ́lẹ̀ sínú ayẹyẹ kò ní tán ti ìbànújẹ́ o kó má ṣe dẹ́kun ẹ̀rín láyé yẹn kálábò sì máa sọkàn tán. Kó má ṣe dẹ́kun ẹ̀rín láyé yẹn. Ájí Sulaimona Àlàó aláyé Olúwa o ìwọ lónìí fújì tó gbafẹ́ táyé ń gbádùn ẹ̀ Àlàó ìwọ gangan tó ń gbádùn wáyé Sulaimona àṣírí tó fi ń lọ sókèrè ìgbọ́ láwọn gbọ́ ní pẹ̀lú wọn láwọn tó ń sìn ọ́ màlá ọba tó tọ́ mọ́lẹ̀ sí inú ayẹyẹ kò ní sọ́ọ̀tì ìbànújẹ́
alábòsí máa sọ fọ́tò Adamsi. Adamsi ò ṣe mo dúpẹ́. Túndé Adamsi ọkọ. Bàbá yìí ìbejì ẹ̀dùn jọ̀bí ó ṣe mo dúpẹ́. Ìfẹ́ tó dára pọ̀ ní ìtú àká láíláí gbogbo ẹ̀yin ti Túndé Adamsi. Gbogbo yìí là kí. Káyìlú padà ká ní ìyá bàbá ṣéhùn bàrí ìyá màkà ó lọ yìí. Fatima sáyẹ́ǹsì ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́ ìbànújọ́ ni wọ́n lè yẹn lọ́la oníṣẹ́ ńlá. Ká ní ìyá bàbá ṣéhùn bàrí ìyá màkà ó lọ yìí. Ó yá o bàbá rí gidi. Kápẹ́ ṣubú àná karọ́ bí jàlá jàlá ló àjàlá. Tabaraka isimuka ya kahab àjàlá. Ẹ̀rẹ́ asálàtù tí wọ́n bá bí mi. Ọmọ mi bínú tí wọ́n bá bí mi. Àlàó màláíkà bí wọ́n bá bí yín. Bàbá wípé ta lọ́lọ́run ẹ̀yìn. Gbà wípé Àlàní 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 o. Àlàbà ní ọlọ́run ọ̀kan ṣoṣo ọlọ́run mi. Wípé yá rábì lákàlù onígun kúlù. Èmi ò máa rọ ohun tí wọ́n fi wé. Ó lágbára ó tóbi ó gba yìí sáà ní. Àbí ta ni ò gbọ́ nípa ọlọ́run rí. Àtọ́jà tó tà ọba tó ga tí yóò pín. Ọ̀gbaragadi ọba ńlá tí yóò lórí run. Ó mọ bí ayé ti bẹ̀rẹ̀ ó mọ bí tí ó pín sí. Ọlọ́run mi ọ̀rọ̀ rẹ̀ ń kọ́ ń lómìnú. Ìníyàn fúnla ẹ̀rù rẹ̀ sì bà mí jẹ́ ìgbẹ́jẹ́ èmi yóò máa ṣe. Ọ̀rọ̀ bá tí wọ́n bá mi yín bàbá o. Ìpẹ́ta lọ́lọ́run ẹ̀yìn. Lọ́yìn pé Àlàní 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 o. Àlàbà ní ọlọ́run ọ̀kan ṣoṣo ọlọ́run mi. Ọlọ́sà ti bí wọ́n bá bí yẹ. Wípé ta lọ́lọ́run rẹ̀. Lọ́yìn pé Àlàní 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 o. Àlàbà ní ọlọ́run ọ̀kan ṣoṣo ọlọ́run mi. Yẹ́sálà. Gbogbo ìgbàlẹ̀ mi máa ń tẹ́rí ọkàn mi bá mú. Wọ́n sì máa rẹ̀ apá mi sílẹ̀ fún yín. Ojú mi yóò máa wò ẹ́ dúró nígbà gbogbo. Wọ́n lè ṣe kẹ́mi má máa rántí ọlọ́run mi lówùrọ̀. Lọ́sàn mi àtàlẹ́. Abẹ́lé yìí kí Elédùmarè ọba wa. Apá ńlá tó ṣọlẹ̀ ayéró. Òtítì tí mo láyà ọba ẹ̀rù jẹjẹ. Olórí kíkọ́ àǹkìkì tán. Olórúkọ tí ó ní ìpẹ̀kún. Bàbá wa kìlọ̀ ọba tán okùn Muhammadu oníṣẹ́ ńlá bàbá Fatima Màlá. Mo rí igbó títí mo dé pẹ̀kún o. Òwe dòde òpin odò mo wí o. Mo rin títí bí wọ́n bá rú rẹ̀ pàdé mo rí rárá o. Èmi ò rí irú ànábì rí o. Èmi ò rí irú òjíṣẹ́ yìí rí o. Oníṣẹ́ ńlá oníwà tútù yìí o. Rasulullah sallallahu alayhi wa sallam. Ìgbẹ́ ọlọ́run tó kọ́ o ọlọ́run yé jọ̀wọ́ kó fún mu ọmọ mi o. Àyèbí ní sí Mẹ́dínà ìkẹ́ àtọ́lá ni wọ́n yà máa ṣe fún. Àsàlátù ni wọ́n yà máa ṣe fún. Ìkẹ́ ni wọ́n yà máa ṣe fún. Muhammad ya Rasulallah ọmọ Abudullah walai Muhammad I love you. Muhammad ya Rasulallah ọmọ Abudullah. Ní mo ṣe ní wọ́n máa fa sálátù ránṣẹ́. Wọ́n máa fa sálátù ránṣẹ́. Sáyé yóò máa fa sálátù ránṣẹ́. Kèrè mi yóò máa fa sálátù ránṣẹ́. Àbí nígbà tán ọ̀jì a máa gbé. Tọ́jú a máa gbé, tọ́jú a máa gbé Mẹ́dínà. Wọ́n máa fa sálátù ránṣẹ́ sókè. Wọ́n máa fa sálátù ránṣẹ́. Wọ́n máa fa sálátù ránṣẹ́. Sọ́sẹ́lá. Wọ́n máa fa sálátù ránṣẹ́. Sọ́nà bínú. Wọ́n máa fa sálátù ránṣẹ́. Nígbà tọ́jú máa gbé, tọ́jú máa gbé, tọ́jú máa gbé Mẹ́dínà. Wọ́n máa fa sálátù ránṣẹ́.
Allahumma salli ala sayyidina Muhammad sọ́lì. Allahumma salli. Kí ló dé tára wa balẹ̀? Agbórúkọ ànábì ara wa ò yá gágá ó dáná. Ta ló torí ànábì mi wá síbí? Ta ló torí ànábì mi wá síbí? Ẹni bá torí ànábì mi wá síbí, nàwọ́ rẹ̀ méjèèjì sókè kájọ rí. Ẹni bá tún torí ànábì mi wá síbí, dìde sórí ẹsẹ̀ rẹ̀ kiri. Ẹjọ́ tí ń bá dáníṣẹ́ máa gbèrè ọ̀hún. Ó yá àsálàtù ni màá ṣe títí ayé mi. Àrẹ̀mú Muhammad ní bá tẹ̀lé kí má bá a dùn. Ó yá àsálàtù ni wọ́n ṣe. àsálàtù ni màá ṣe títí ayé mi o. Muhammad ní bá tẹ̀lé kí má bá a dùn. Ànábì lájọ máa tẹ̀lé ká má bá a jìnnà. Muhammad ní bá tẹ̀lé kí má bá a dùn. Ànábì ló máa tẹ̀lé kó má bá a jìnnà ọ̀la o. Muhammad ní bá tẹ̀lé kí má bá a dùn. Allahumma salli ala sayyidina Muhammad sọ́lì.